tó bá lọ jẹ́ pé kíní bá padà já sí ikú ni nígbà náà ni kò dájú pé bàbá lè jáde, bàbá mufti wọn lè jáde pé àwọn fẹ́ claim àwọn tó ń fi sí lọ lápò tó má dé à claim ẹ̀ náà ẹ mọ̀ tó lè ṣẹlẹ̀. ẹ tún wọ ọ̀rọ̀ bàbá ìmáàmù tó tún jẹyọ nú ọ̀rọ̀ yẹn náà. gbogbo kíní yìí ẹ̀kọ́ ni fún wa, ẹ̀kọ́ ni fún wa, ẹ̀kọ́ ni. alhaqqu min rabbika fala takunanna minal mumtarin. wa qala Allahu azza wa jalla fil kitab Allah wa la talbisul haqqa bil batil wa taktumul haqqa wa antum ta'lamun. ṣé gbogbo alájọ ń ka al-Qur'an tó lè jẹ́ ń tí a gbàgbọ́ lé lórí tá sì gbọ́n tọ́lọ́wọ́n bá wa sọ́nú al-Qur'an yìí wípé la talbisul haqqa bil batil, ẹ má da òdodo pọ̀ mọ́rọ́, ẹ má mix yẹ. Wa alaikum salam Sheikh Muhammad Jami labbaika di Christ ọlọ́mọba dúró tì yín. tí gbogbo alájọ ń kí al-Qur'an tá sì gbọ́ yé bẹ́ẹ̀ bó tẹ̀lé jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ń kalé ni àfẹ́ nígbàgbọ́ lórí ẹ̀ máa ń pó tó ní ìṣọ́ fún wa. That is why mo ṣe ń ra àwọn kọ́mẹ̀tì kan mo sì ń bá àwọn èèyàn sunkún sínú. ẹlòmíì ní followers ló ń wá, ẹjọ́ ṣé àwọn followers yẹn ló fẹ́ bọ́ mi ní àbí I don't get it. ṣé followers tí yẹn bá ní lórí social media àwọn fẹ́ máa bọ́ ọmọ ẹ̀? That's the question I normally ask myself. ẹjọ́ má bínú ẹ ìyanjú yìí tá à ń fìdí òdodo múlẹ̀ yìí tá a fi hàn àwọn èèyàn yìí tí kò tako ẹyẹ, tí kò tako ìṣe àti ìwà ìsìlámù yìí. ó lè máa tako ìṣe àti ìwà ìsìlámù lọ́dọ̀ ẹlòmíì. bóníkálùkù bá fi rí ẹgbọ́ ni kò fi rí. bóníkálùkù bá ṣe rí ojú ta bá fi rí ní ká fi rí. èmi ò rí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí pé mò ń yẹ̀yẹ́ àfà kankan rárá. méjì lọ̀rọ̀ yìí já sí lọ́dọ̀ tèmi. àkọ́kọ́ ọbẹ̀ Ọlọ́run fẹ́ yọ àìdá ìwà òṣì tẹ́nìkan ní lọ́wọ́ tí ń hù tóun gan mọ̀ ń pé wà tí ò dá ni, tí ń lò nínú nǹkan tí ń lò tó ń tako ẹ̀sìn. Ọlọ́run fẹ́ gbọ́ ọ̀nà gbogbo ayé fi yọ́kù láre. ẹ̀yin kan sọ pé rọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀, ó gbọ́dọ̀ máa lò lọ ní ẹ̀ nílà káì. ẹ jẹ́ má bínú ẹ̀. wọn bá fẹ́ yọ ìwà kan màá pèsè nọ́mbà tí wọ́n fi pẹ́ ẹjọ́ ẹ fún mi ní few minutes. Ọlọ́run fẹ́ yọ ìwà tí ò dáa téèyàn ní lọ́wọ́ tí ń hù tẹ́ẹ̀dá kan ò fi bẹ́ẹ̀ mọ̀ táwọn kan mọ̀ tán fi síra wọn lára. ẹ gbọ́ Ọlọ́run fẹ́ yọ lọ́nà tó hùn láti fẹ́ yọ láti lè fi fọ ẹni ẹ̀ mọ́, láti lè fi tún ṣe nílé ayé ẹ̀ kó ba lè wúlò lọ́jọ́ ìgbéǹde àlìkìyámà wájú Ọlọ́run. ẹ̀yin kan sọ pé àwọn tọ́lọ́run fẹ́ lò yẹn o àwọn yẹn gan nìkan ẹ̀rín bẹ́ẹ̀ ní làákàyè. Ọlọ́run bá ń wá làákàyè fún yín. èmi ò rí pé mi fẹ́ yẹ ìyá àfà kan o. èmi rí kíní ní ìrí pé ẹni tó ní nǹkan tí ń lò lọ́wọ́ tó tako ìsìláàmù tó dẹ̀ lè sọ ọ́ di mushrik fi dunya wal akhirah. ẹ gbọ́ ẹni tó ń lo nǹkan nínú ẹ̀sìn ìsìláàmù tó sì jẹ́ pé kíní yẹn ó ti ń bọ́ sí ṣíríkù. al-ishraku billah wàhálà ni, dọ̀láàlù ni, zulmu ni. ìyẹn ni téèyàn ń ṣàlàyé fáwọn èèyàn bóyá látara tẹ́nìyẹn bá rí kíní yìí kó padà hàn sáyé yóò padà jáde pé tó gbogbo ayé bẹ́ẹ̀ ni mò ń lo kíní yìí bẹ́ẹ̀ lóòótọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run láti gbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ mo ti pinnu pé kò tún sínú àlámàrí mi nílò mọ́. ṣùgbọ́n problem dá wáyé ni pé ayé ti rújú, gbogbo ẹ ti dàrú pọ̀, àwọn èèyàn fẹ́ sòótọ́ mọ́, sòótọ́ níbi kan mọ́ tẹ́lẹ̀ nǹkan fẹ́ sọ púpọ̀ nínú aládàmá. tí bá jẹ́ kal Qur'ani débi ń pọ́ Ọlọ́run sọ pé atamuruna an-nasa bil-birri wa tansa'una anfusakum wa antum tatluna al-kitaba afala ta'qilun. ẹ má bínú tí n bá gba àwọn aráàfin yẹn dáadáa nínú al-Qur'ani tí bá ń kà ó, mi ń ṣe hafizul Qur'ani ṣùgbọ́n Qur'ani ní gbára lé mi. Ọlọ́run ní atamuruna an-nasa bil-birri, ẹ ń pa àwọn èèyàn láṣẹ kó máa ṣe rédé, kó máa ṣe dáadáa,
kọ́ máa hùwà rẹ̀ wọ́n tán záwọnà fúnṣákùn ṣùgbọ́n ọ̀tọ̀ ní tẹ̀yìn ń ṣe ẹ gbára lé Ọlọ́run ọ̀tọ̀ ní tẹ̀yìn wọ́n ń gbára lé wa antum tatluna al-kitaba ẹ̀yin sì ń kà nínú ìwé tá a gbé fún yín kẹ́ tó máa sọ fáwọn èèyàn yẹn afala ta'qilu ṣé ń tẹ́ wá ń ṣe yẹn tọ́ sí ó tọ́ sí tó yẹ kẹ́ máa ṣe afala ta'qilu tọ́lọ́run bá ń sọ ń bẹ̀ nìyẹn nígbà tẹ́yìn sọ fáwọn èèyàn pé ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ó sì jẹ́ pé nǹkan ọ̀tọ̀ lẹ́yìn wá ń ṣe ẹ sì ti kà á tẹ́ fi ń sọ fáwọn èèyàn ṣé ń tẹ́ wá ń ṣe yẹn tọ́ which means ẹni láti ronú lórí ń tẹ́ bá ń ṣe tọ́lọ́run bá fẹ́ lò nǹkan bá fẹ́ fi túyàn ṣe ẹ gbọ́ tọ́lọ́run bá fẹ́ túyàn ṣe kò síbi tí ò lè gbà ó however alhamdulillah ala afiyat al-mudir al-markaz èyí tó ṣe kókó nìyẹn pé tọ́ adúpẹ́ fọ́lọ́run lórí ń pẹ́ àlàáfíà tí ń jọba láyé bàbá Mọ̀dọ́rọ̀ máa dá ìsàn yẹn padà sí wọn lára inshallah ọlọ́run jẹ́ kí àlàáfíà yẹn tóra jù bẹ́ẹ̀ lọ. bàbá mufti sọ fún yàn wọ́n sọ fún bàbá wa Guniyawi wípé àwọn fẹ́ fi nǹkan sí bàbá Mọ̀dọ́rọ̀ Markaz lápò lẹ́yìn ìgbà tí wọ́n ti ń feeling pé there is something wrong. ẹ gbọ́ there is something wrong, you understand? Ìgbà tó ń detecting pé there's something going on. àwọn náà wá wò ó pé ọ̀nà táwọn lè gba support àbí help òun ni nǹkan táwọn lè fi sí wọn lápò kó máa jẹ́ bí protection as n táwọn ti ń lò tẹ́lẹ̀ as protection allegedly bá ṣe gbọ́. wọ́n wá ṣọ́ wá sọ fún wọn àbọ̀n fi hàn wọ́n bàbá wa pátírà ni wọ́n fi hàn ọkàn sọ ni, you understand? ṣùgbọ́n tó wà nílẹ̀ yìí o ọ̀rọ̀ ń pé Ọlọ́run fẹ́ kí a ṣe àtúnṣe nínú ìsìlámù ni n tá à ń lérò pé ó right tọ́pọ̀lọpọ̀ a lérò pé ó right tá à ń ṣe nínú ìsìlámù Ọlọ́run fẹ́ lo ẹni tó wù ú láti lè fi pè wá ṣàkíyèsí pé kì í ṣe nǹkan tí a gbọ́dọ̀ máa ṣe nínú ìsìlámù gẹ́gẹ́ bí ká máa ní ìgbàgbọ́ pé a tún ní nǹkan tó lè ṣọ́ wa nínú ẹ̀sìn tí ẹ gbọ́ pa tún ní nǹkan tó lè ṣọ́ wa nínú ẹ̀sìn Ọlọ́run fẹ́ fi àtúnṣe sí, you understand? òun ni ọ̀rọ̀ tó ń jẹyọ yìí tó fi ń jẹyọ báyìí, ẹ gbọ́ òun lọ̀rọ̀ tó ń jẹyọ yìí tó fi ń jẹyọ báyìí. Ọlọ́run jẹ́ kí ó yé àwọn èèyàn gẹ́gẹ́ bí a ṣe ń sọ. mo dẹ̀ sì dúró lórí nǹkan kan tó bá lọ jẹ́ pé kíní bá padà já sí ikú ni nígbà náà ni kò dájú pé bàbá lè jáde, bàbá mufti wọn lè jáde pé àwọn fẹ́ claim àwọn tó ń fi sí lọ lápò tọ́mádé à claim ẹ̀ náà ẹ mọ̀ tó lè ṣẹlẹ̀. ẹ tún wọ ọ̀rọ̀ bàbá ìmáàmù tó tún jẹyọ nú ọ̀rọ̀ yẹn náà. gbogbo kíní yìí ẹ̀kọ́ ni fún wa nípa Ọlọ́run fẹ́ ká sọ òdodo, ẹ já sọ òdodo, ẹ má jà torí pé ó jẹ́ mufti ló ṣẹlẹ̀ sí. It can happen to anyone tomorrow. kẹ́ni ẹ má wàá jẹ́ pé ẹni tó wà popular àbí tó wà fame ló ṣẹlẹ̀ sí bóyá jẹ́ bàbá Mọ̀dọ́rọ̀ Markaz Ọlọ́run lò yìí, which means ẹni tó lè mú àdó tó fi sápò èèyàn fún protection èyí tó jù bẹ́ẹ̀ lọ lè kù lọ́wọ́ ń tọ̀hún tọ́lọ́run fẹ́ kó dànù kó má lò mọ́. ṣùgbọ́n àwọn èèyàn ò ronú lọ bẹ̀ ń tẹ́ ń sọ ni pé wọ́n fẹ́ fà wálẹ̀ wọ́n fẹ́ ṣe kíní kan. kò sẹ́nìkan tó fẹ́ nìkan wálẹ̀ o, kò sẹ́nìkan tó